kò sí àní-àní béèyàn ò bá fẹ́ ṣàbòsí tí kò sì fẹ́ dènà pẹnu. olóògbé Síkírù Àyìndé Balógun Agbájélọlá ẹni tí gbogbo ayé mọ̀ sí Barrister, òun gan ni olùdásílẹ̀ orin fújì. bàbá sì ń sọ̀rọ̀ orin fújì yàtọ̀ sí pé ó jẹ́ gbajúgbajà orin tí àwọn gbajúgbajà èèyàn ń jó sí, tó sì tún jẹ́ pé àwọn olókìkí ló ń kọrin náà. orin ọ̀hún tún ni orin tí wọ́n fi èdè Yorùbá kọ báyìí tó lókìkí jù tó sì ń ṣe dáadáa jù. ẹ rántí pé inú àwọn orin tí wọ́n fi orin Yorùbá kọ ní láti rí orin ẹ̀mí gospel music, orin àwọn ẹlẹ́sìn Islam ìyún Islamic music, àrórin àpàlà, àrórin alilai, àlórin àwúrèbe, àrí orin jùjú àti àwọn orin míì bẹ́ẹ̀. ṣùgbọ́n nínú àwọn orin tí wọ́n fi èdè Yorùbá kọ yìí, orin fújì ìní ó mà ní òkìkí jù, òun ló sì ń ṣe dáadáa jù nínú àwọn orin tí wọ́n fi èdè Yorùbá kọ. Táwa ni olùdásílẹ̀ orin fújì náà, bó tilẹ̀ jẹ́ pé àwọn awuyewuye kan wáyé lọ́dún díẹ̀ sẹ́yìn lórí ẹni tó dá fújì sílẹ̀ nígbà tí ọ̀kan lára àwọn àgbà olórin fújì lórílẹ̀‐èdè yìí tó kọrin tó fẹ́ tún ìtàn orin fújì kọ, ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo àwọn tí wọ́n ti pẹ́ nídìí iṣẹ́ orin tó sì bá Barrister rìnrìn àjò ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé ìtànkítàn lẹ́ni náà fẹ́ máa pa. Barrister ìní ojúlówó ẹni tó dá fújì sílẹ̀, kò ní orogún kò lọ́bàkan, òun fúnra ẹ̀ ni ó dá orin náà sílẹ̀ àti pé kí ẹnikẹ́ni kó má ṣe fi ìtàn burúkú kan da ìtàn tó ti wà nílẹ̀ rú. ṣùgbọ́n ó wá lóríkì, ó ní oyè orúkọ kan tó fi máa ń pọ́n Barrister lé lójú ayé àti lẹ́yìn ẹ̀, ìyẹn mà ní Alhaji Àgbà tí wọ́n ń pè é, tí ó sì jẹ́ pọ̀pọ̀ èèyàn ni kò mọ ìtàn àti àṣírí tó wà lẹ́yìn Alhaji Àgbà tí wọ́n ń pa olóògbé Síkírù Àyìndé Barrister. ǹjẹ́ kí ni ìtumọ̀ Alhaji Àgbà tó ń pe Barrister? ọ̀kan pàtàkì lára àwọn olórin fújì tó ti ṣe elégbè lẹ́yìn Barrister rí, tó tún jẹ́ elégbè fún gbajúgbajà àgbà olórin fújì tó dàwátì lọ́jọ́sí ní ìyún Tajudé Àlàdé, ìyún Alhaji Ahmed Àyìndé ẹni tí ó gbayé mọ̀ sí bàbá fújì là ń sọ nípa ẹ̀. òun ló mà tú àṣírí tó wà lẹ́yìn ìdí tí wọ́n fi ń pe Barrister ní Alhaji Àgbà lásìkò tó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú iléeṣẹ́ Yorùbá Tòótọ́. ìní bàbá fújì jẹ́ kó dìímọ̀ pé àwọn tí àwọn wà lẹ́yìn Barrister àti Tajudé Àlàdé nígbà náà làwọn fún Barrister lálàjì àgbà. oníláyé ìgbà náà àdúgbò kan náà ní Tájù Àlàdé àti Barrister ń gbé. Tájù Àlàdé sì jẹ́ ọmọọṣẹ́ àti ọmọlẹ́yìn fún Barrister. ṣùgbọ́n aláàjì làwọn méjèèjì. báwọn bá wá fẹ́ ṣe ìyapa, tẹ́lẹ̀ báwọn bá ti fẹ́ pe Tájù àwọn á ní aláàjì, báwọn fẹ́ pe Barrister again àwọn á ní aláàjì. ṣùgbọ́n nígbà tó ti wá di pé wọ́n máa béèrè pé aláàjì wo lẹ̀ ń pè, ṣé Barrister ni àbí Tájù, nítorí pé ilé wọn jọ wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn. làwọn wá pinnu pé káwọn kúkú máa pe Barrister tó jẹ́ bàbá fún Tájù Àlàdé ní Alhaji Àgbà, káwọn sì máa pe Tájù Àlàdé tó jọ máa fún ní Alhaji kékeré. bàbá fújì ìyún Alhaji Ahmed Àyìndé ní ohun tó bí Alhaji Àgbà àti gbogbo ayé ń pèrè tọ́pọ̀ èèyàn mọ ìtàn rẹ̀ o, tó sì ní iléeṣẹ́ tẹlifíṣàn Yorùbá Tòótọ́ yóò kọ́kọ́ tú àṣírí náà fún gẹ́gẹ́ bí iléeṣẹ́ tẹlifíṣàn tó jẹ́ àkọ́kọ́ tó ń gbé èdè Ògo àti ìṣe Yorùbá lárugẹ.